ọ̀sẹ̀ kan péré ni a fún Tinubu láti wá ọ̀nà àbáyọ sí ìṣòro Nàìjíríà. Ẹgbẹ́ àwọn ọmọ Àríwá Nàìjíríà Northern Nigerian Coalition ti fún Ààrẹ Bọ́lá Tinubu ní ọ̀sẹ̀ kan péré láti wá ojútùú sí ìṣòro tí àwọn aráàlú ń kojú. NGC ní òun ń gbé ìgbésẹ̀ náà látàrí ọ̀wọ́n gógó oúnjẹ, epo bẹntiró àtàwọn ìṣòro míì tó ń bá ọ̀pọ̀ aráàlú fínra. Wọ́n ní lóòótọ́ ni ọ̀pálámbá ìyà ń jẹ àwọn ọmọ Nàìjíríà, ṣùgbọ́n ìyà náà pọ̀ lápọ̀jù ní ọ̀dọ̀ àwọn. Jamilu Aliu Kirasi tó jẹ́ olórí ẹgbẹ́ náà ṣàlàyé pé Nàìjíríà ti wọ ìpele tó léwu gidi nítorí ìṣẹ́ àti òṣì tó ń ta aráàlú lábẹ́ ìṣèjọba Tinubu. Kò sí ẹni tí yóò sọ pé ọ̀rọ̀ náà kò kan òun. Chiranchi wá ké sí Ààrẹ Bọ́lá Tinubu pé kó tán ìṣòro náà láti gbòǹgbò, èyí tó bẹ̀rẹ̀ láti ìgbà tó ti ṣe àfikún iye owó epo bẹntiró, owó iná mọ̀nàmọ́ná, bí wọ́n ṣe já owó náírà sí ìsàlẹ̀ fún dọ́là àtàwọn nǹkan míì tó ń fi ìyà jẹ aráàlú. Kò ní jù báyìí lọ lórí ìròyìn yàjóyàjó fún ti tòní. Orúkọ mi ni Olúwafúnmiláyọ̀ Adéṣẹwọ́ láti ìkànnì Jígí Alára. Káfíńre pàdé. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.